Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a tún kábọ̀ sórí ètò Koiki Media ní ibi tí a ti máa ń mú ọ̀pọ̀lọpọ̀ bó ṣe ń lọ nítorí pé gbogbo ọmọ Yorùbá tí à ń sọ fún pé a fẹ́ self-determination, a fẹ́ dá dúró. Bí wọn náà bá wo àwòrán tó ń wò níwájú àti ní ẹ̀yìn, ẹ máa rí pé society tí ó máa ṣiṣẹ́, government gbọ́dọ̀ make sure pé ó ní adequate security. Ìlú tí kò bá ti ní adequate security, ó máa difficult fún investors, ó máa difficult láti mú àwọn aráàlú gan kó lè jàǹfààní ìlú yẹn. Kí la wá ń sọ ni pé à ń sọ̀rọ̀ nípa education ní àti ìjọ Monday. Education wà important. Education kò ń ṣe ó dìgbà tó bá lọ sí university. Tẹ́ bá rí truck tó ń lọ yẹn nísìnyí, ó lè jẹ́ iṣẹ́ tó ń ṣe ni pé àwọn tó ń gé grass, ara education náà ni. Vocational work ó wà, but unfortunately láti 63 years ni gbogbo wa ti ń pariwo pé Nàìjíríà máa ṣiṣẹ́, ó máa ṣiṣẹ́, ó máa ṣiṣẹ́, but àwa rí pé n tí àwọn olóṣèlú mọ̀ọ́mọ̀ ṣe ni pé wọ́n ò fẹ́ jẹ́ kí Nàìjíríà kó ṣiṣẹ́. Ẹni tó ń lọ yẹn nísìn BT ló ń bá ṣiṣẹ́, iṣẹ́ ló ń lọ ṣe yẹn nísìn. Ṣòrí pé èèyàn kan ló ń mú ajẹ́ ẹ̀ lọ tán rọra ń ṣe working and all that. Gbogbo ọmọ Yorùbá tí à ń sọ fún pé self-determination òun nìkan ni ọ̀nà àbáyọ, but argument ni pé tá bá dá dúró báwo la ṣe máa ṣèjọba wa àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Let us understand that Nigeria is not designed to work. Wọ́n design Nigeria pé kó ṣiṣẹ́. Gbogbo àwọn tó design Nigeria wọ́n design ẹ̀ láti frustrate ẹ̀, nítorí pé ẹ lè kó ẹ̀yà bíi over 300 kẹ́ kó wọn together kẹ́ wá expect pé something will come out of it. These are many reasons tí àwa kan ṣe ń lament lójoojúmọ́. Tó bá wo in tó ń wò yìí ní left and right, gbogbo pattern yìí, gbogbo design yìí, in táwọn bàbá owó lọ́wọ́ náà fẹ́ mú wá láti jẹ́ kí ayé tiwa náà kó lè wà better, but unfortunately deliberately ambulance ló ń lọ yẹn nísìn, ó ń lọ síbi iṣẹ́. Gbogbo eléyìí nísìn àwa di pé a ní good quality housing, a ní good quality road network. Ẹ̀rù wa ń bà wá, a lè jáde ní time tó ń wà. Sórí time tó ń wò yìí, ṣe rí pé aago sọ pé 7:10 ni aago sọ láàárọ̀, tí gbogbo èèyàn ṣe kí ni, ẹni tó ń lọ síbi iṣẹ́, ẹni tó fẹ́ ṣe exercise, ẹni tó ní kankan tó fẹ́ lọ mú ló máa wà lójú títì. But gbogbo ọmọ Yorùbá tí ó ń bẹ nílé lẹ́nìí, àwọn náà fẹ́ wà hard working, wọ́n níṣẹ́ tó fẹ́ ṣe, but for the reason known pé àwọn Fúlàní wọ́n ti wà nínú gbogbo igbó. Imagine kí terrorist jáde ní bíbá yìí nísìn, kó wá jíyàn gbé, kó bẹ̀rẹ̀ sí ń dá mọ́tò dúró, kó wá máa gba ransom. All these kò lè continue. Ìyẹn la ṣe ń sọ pé self-determination òun nìkan ni ọ̀nà àbáyọ. Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. Nigeria is not going to work, and it will never work. This is Koiki Media, bringing the world closer to your doorsteps.